síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Ìgbà ọlọ́bí òréré ayé ọlọ́bí ọ̀pá ìbọn. Atorilaye àtòrìṣẹ́ wẹ̀jẹ́wẹ̀jẹ́ dúníyàn yóò dúró sánsánsánsán ayé ń dagun ẹ̀dá ò sì fura. Àníṣe Atorilaye tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ayé ń yí gbirigbiri bí odó. Ìgbà lásọ ìgbà lẹ̀wù ìgbà kan lòdèrè kókò ńlẹ̀ Ìlọrin sáàlà kúkú ni ẹnìkan ọ̀láyé báyé bá wáyé kàn ọ́ dákun mọ́sọ ayé dà wá lọ. Atorilaye o kò dúró sójú kan oṣù òfúfúra ọ̀yẹ̀yẹ̀ yẹra wò kẹ́ni ó wo ntẹ́ni tì wájú kẹ́ni ó ti ohun rere síwájú torí ipáyé ń yí lọ bí kùnkùndùn. Ọ̀nà tó mọ́ paranganda tá a ti ń tọ̀ lásìkò ẹ̀rùn tó bá dìgbà òjò yóò wú kókó àsìní lè gba bẹ̀rẹ̀ ibì kankan. Atorilaye o ojú tí ń dán lónìí tá a fi ń sogi ọ̀padà ń jọ bọ́pẹ́ bọ́yá dandan ni. Sèǹtì tákùkù léegun ọdún tọ́mọ alágbà àwòrán lápá fi mú kọ́ yangan àbí kìlá ní tẹ́nìkan èní rí kí ni tí ń ṣe wá tí ọ̀sẹ̀ nìkan báyé ti ń yí gbirigbiri. Báyé bá kọjú sí ọ̀tá báyé bá kọ̀yìn sí ọ̀tá àníṣe bó bá wá kù wọ nìkan ọjẹ́ yá àtẹ̀rù ara rẹ pa. Atorilaye o ṣe ní ń lọ síwájú lọ sẹ́yìn ayé tá a lùgọ̀dẹ̀ ń wájú àgbáyé mú níwájú tán àwa ń ṣe bó ṣe wù ni a sì tún ń jayé níjẹ ìyàwálù bẹ́ẹ̀ là ń lo pò lọ́nà òdì à ń rẹ́ra wa jẹ torí pé wájú la kúkú wà ẹnìkan ò lè mú wa. Nbí ńláyé bá lanu kótó ayé lanu kótó ayé sọ̀rọ̀ ó pòwe ayé látòrí ní mí o. Atorilaye ẹ̀ mọ̀ sí ayọ̀yọ̀ níwájú etí ikún la kọ òwe ọ̀hún ò sì jọ nǹkan kan létí wa ká tó wí ká tó fọ̀ ayé tó ti fi gèdàn ó bá kó wa dà ẹ̀yìn ẹ jẹ́ á ronú sọ̀rọ̀ yìí o. Tá a bá ń lo ayé tó tọ́ lọ́wọ́ ká mọ̀ rántí o báyé àtàtòrí ẹgbẹ̀ra ni bọ́pẹ́ títí tí ayé ọ padà fì sẹ́yìn. lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o. Atorilaye o. Atorilaye o. Tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní. Èmi náà kún un lónà bẹ́ẹ̀ but èmi nígbàgbọ́ pé kó tó parí tẹ́ẹ̀mì yìí Ọlọ́run á pèsè owó tẹ́pà lè fi sanwó school yẹn mi ìfẹ́ ká change. Nǹkan tó máa pọ̀ ni pé ó dà pé change kékeré kan wà lọ́wọ́ rẹ̀ so màá fẹ́ kó lọ sí market so àwọn oúnjẹ tó ti fẹ́ tàn yẹn so kó lọ rà mẹ́ẹ̀ padà síbi. èmi náà máa sáré lọ sí ọ̀dọ̀ rẹ̀ mi bámi débi so máa check ẹ̀ bóyá wà ní dáàbò nípọ̀. Hello. Hello. Hello, sir. Báyọ̀ ló sọ. Báwo ló ṣe get number? Kò ní dé. Ṣé o pé wọ́n ní téèyàn fẹ́ lè wá náà? Ọmọ báwo yẹn ṣe yóò dà náà? Tí yóò bá nífẹ̀ẹ́ mi lè máa try àti máa threaten. Mi ò sọ pé kó fọkọ ẹ sílẹ̀. Ó kàn ní kó fún mi ní 70% náà fẹ́ tó ní sí. Kí mi náà má lè jẹ ìjọ náà. Mo nífẹ̀ẹ́ náà. Ẹ kú àtúntò náà àtàárọ̀. Kò sọ́nà bẹ́ẹ̀. Dúró báwo ló ṣe ṣe báyìí? Please. Okay, ó dàbọ̀ bye bye.
Bébé, ta lọ́kọ ẹ̀? Ọ̀rẹ́ mi kan. Kò bá àjẹ́. Aya aláìlówó, ó wá daya láya. Ọmọ aláìlówó, ó wá dọmọ ọlọ́mọ. Ẹni sùúrù, kí wá ní ìtumọ̀ yẹn báyìí? Bámi bẹ́ẹ̀ ilé ayé yìí gbà pẹ̀lẹ́ àràdà kò yẹ rọra ṣe. Ìrànlọ́wọ́ kan ṣe mo bá sọ̀rọ̀ yìí. Mo lè ti ronú bí tí mo lè lọ. Bí tí mo ti lè rí irú ìrànlọ́wọ́ yìí. Bí tí mo ti ń ro gan-an mo ti gbé mi lọ. Bẹ̀tàǹgọ̀ gbàrà tí mo jí. Mo kàn ronú sọ́dọ̀ yìí ni. Mo ṣe ń sáré bọ̀ nìyẹn. Ó tún ti pẹ́ jáde. Ẹ̀dẹ̀ máa wo owó ìyọ̀dẹ̀ pọ̀. Màá dẹ́rìí pé mo make sure pé mo dá padà before ending of this month. 5,000 naira péré lówó yẹn. Bẹ́ẹ̀ ṣe lè fi bò mí láṣìírí. Mr. Wale. Yes. Adìẹ ńlá gùn ìyá rẹ̀ ló jẹ́ ká mọ̀. Bí ilé ìṣe tóbi tó, èmi àtọkọ mi, owó ta ní sínú ilé yìí, bí a ló fi pẹ́gbẹ́ mú. Mo lè dúpẹ́ pé ilé kì í ṣàkókò. Má bì. Ó túmọ̀ sí pé ẹ lè rí owó ìyá mi. Sorry, bí a fẹ́ tí mo wọ ọ̀dọ̀ àwọn èèyàn bí a fẹ́ tí mo wọ bí ọmọ àlè lè ṣe fún mi. Mo lè ti fọkàn sí pátápátá. Bíbi tí bàtà ti ń ta mí lẹ́sẹ̀. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú, a tún lọ sẹ́yìn ni. Atorilaye o, Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú, a tún lọ sẹ́yìn ni. Atorilaye. Máa sọ lójú àwọn dáàdì nínú ilé tó jẹ́ kí ìpẹ́ wá síta lọ. Akẹ́jù ọ̀rẹ́ mi ló rán mi sí ẹ. Ó dẹ̀ ní kí n sọ fún ẹ pé kó má bínú. Akẹ́jù jẹ́ kí n mọ̀ wípé ìfẹ́ òdodo kì í kú bẹ́ẹ̀ sì ni kì í sá. Lóòótọ́ ló sì lérí fún ẹ pé òun á fẹ́ ẹ tí ó sì fẹ́ ẹ mọ́. Ṣùgbọ́n ó jẹ́ kí n mọ̀ wípé òun yàtọ̀ sí gbogbo ọkùnrin tí ó sì lérí tí ò ní lè musẹ̀. Ìdí nì tó ṣe ní kí n fún ẹ ní check 100,000 naira yìí ní kó fi bẹ̀rẹ̀ iṣẹ́ tiẹ̀ kó má bínú. Mi ò ní gba check tó mú dání níjọ́ kìíní àná tákẹ́jù wá sọ́dọ̀ mi kò sọ pé ìfẹ́ owó ló wọ́n ní sí i. Ìgbà tó dẹ̀ máa fi fẹ́ mi tó ti máa sọ yìí kóun nífẹ̀ẹ́ mi kò bá mi sọ̀rọ̀ pé mo máa kọ chẹ́ẹ̀kì o ọ̀ kíní kan sórí chẹ́ẹ̀kì tó mú dání yẹn mi ì ní ìgbà lóhùn mi ì ní ìgbà o. Bùnmi èmi ló mo fẹ́ bẹ́ẹ̀ sọ sóde wàá rọrọ̀ Akẹ́jù tó ń wo yìí o Akẹ́jù nífẹ̀ẹ́ rẹ̀ kì í ṣẹ̀bi Akẹ́jù náà gbà náà lọ́hùn ṣe bí bọ́rọ̀ ṣe jẹ́rìí. Dáìsí ó ṣe gan-an inú mi dùn pé wọ́n ṣe jíṣẹ́ mi fún ẹ ó dẹ̀ wá jẹ́ mi Ọlọ́run á kẹ́wọ̀ náà. Àmín wà. Ṣé orí ọ̀rọ̀ tí mo pè ẹ́ sí ọ̀rọ̀ tó ṣe pàtàkì díẹ̀ ni ó ṣáà mọ ìrìnsí àwọn ọmọbìnrin méjèèjì tọ́rẹ́ ẹ̀ ń fẹ́ ó mọ àtàwọn méjèèjì kọ sọ́rẹ́ ẹ̀ ṣé o dẹ̀ mọ̀ pé abiyamọ tó bá jẹ́ abiyamọ gidi láyé yìí ó gbọ́dọ̀ gbìyànjú láti máa sáré bí ọmọ ẹ̀ ṣe máa ní ìsinmi lórí afẹ́yàwó ni o lórí alọ́kọ ni o ìdí rèé tó mú mi jáde sí ọ̀rọ̀ Àkẹ́jù ọ̀rẹ́ ẹ̀ nípa wípé èwo tiẹ̀ ní tiẹ̀ gan nínú àwọn ọmọbìnrin méjèèjì tó ń tẹ̀lé kiri ìyẹn Bùnmi àti Bímpé ṣọwárẹ̀ yìí Bùnmi yẹn wọ́n ní tó bá fẹ́ wọ́n ní kò lè dá lẹ́ńlé ẹ̀ kódà wọ́n ní kò lè láyọ̀ gan pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n Bímpé kódà wọ́n ní gbogbo nǹkan ló fi dáa
wọ́n ní yóò bímọ dáadáa wọ́n ní kódà àsìkò ẹ̀ ó tún san ọmọ mi débi gẹ́ wọ́n ní gbogbo ọ̀rọ̀ ẹ̀ máa bọ́ sí déédéé ni tó bá fẹ́ bí n pé ó dáa kí wá ni mo tún wò níwọ̀n ìgbà tó dẹ̀ jẹ́ pé kò sábẹ́ ọmọ tí ò ní wù kọ́mọ wọn má ní bùjókòó rẹ̀ òun ni mo ṣe ní kí n tètè sọ ilé tí mo fẹ́ sọ fún ẹ mo wá fẹ́ kó o gbìyànjú kó o bá mi pawọ́pọ̀ ṣe iṣẹ́ yìí iṣẹ́ náà ni pé mo fẹ́ lé bùn mi lẹ́yìn ọmọ mi mo dẹ̀ fẹ́ kí ìwọ náà bá mi fọwọ́sowọ́pọ̀ ṣe ẹ̀yin ọmọkùnrin ìsìn mo dẹ̀ mọ̀ yín dáadáa ẹ mọ bẹ́ẹ̀ ṣe lè lé obìnrin lẹ́yìn ọ̀rẹ́ yín tẹ́ ẹ bá ti fẹ́ kó fẹ́ mọ́ ẹ ṣáà rí excuse kan sọ pé ẹ̀yin ọmọbìnrin yẹn ṣe kinní kan ìwọ náà mọ̀ ìyẹn ni mo fẹ́ kó bí mi ṣe ṣó wá rí ìtókù ìwọ fílẹ̀ fẹ́ mi. so ìtàn mọ́ mi. kò jù bẹ́ẹ̀ lọ. sẹ́rí ẹ̀yin àgbà náà lẹ ní ajá àsìn ló mọ èrò sí ilé ẹ̀yin náà lẹ́rẹ̀ tún sọ pé tó bá ti di pé lọ́kọláya wà tọ́rẹ́ kan bá ti tójú bọ àárín wọn ọ̀rẹ́ yẹn ṣetán tó fẹ́ gbàbùkù nìyẹn so sẹ́rí níkẹ́ àtẹ̀mí èmi á bá àkẹ́jú tí í ṣe ọ̀rẹ́ mi sọ̀rọ̀ a gbọ́ máa bá a sọ òdodo ọ̀rọ̀ kó dẹ̀ bílù pé a mú lò ṣé wá rí èmi náà tún wá fẹ́ kẹ́ ẹ bá mi play role kan mà nípa ọ̀rọ̀ tí bùnmi yẹn mi ní fẹ́ kó jẹ́ pé yóò mọ̀ fi ojú kan wò mí bákan sá so màá fẹ́ kó jẹ́ pé tó bá ti wáyé báyìí bó ṣe ojú lásán ẹ̀ràn mọ́ bó ṣe pé kó dé kẹ̀kàn mú gbálẹ̀ kẹlẹ́ ń gbálẹ̀ yóò ti mọ̀ pé ẹ ti léwu so yóò mọ̀ pé ẹ̀yin fúnra yín lẹ sọ kìí ṣe pé bóyá èmi ni mo ṣe nǹkan yẹn látọwọ́ mi. ọ̀rọ̀ ẹ ti yé mi ṣé tó ń sọ fún mi sí ni pé o tún fẹ́ máa rán mi padà sí i àbí bẹ́ẹ̀ kọ́. mọ́mì ó yẹ kó yé eyín kí rárá ó yẹ kó yé eyín. àní mo fẹ́ kó jájọ pọ̀wọ́pọ̀ ṣiṣẹ́ yìí ìyẹn ló máa jẹ́ kó rọrùn mo sọ fún ẹ lẹ́ẹ̀kan mo ní kí wọ́n fi tààyè tọ̀dọ̀ tèmi lẹ̀ máa ṣe nípa ti ẹ̀yẹn o èmi mọ̀ ti máa ṣe nígbà mi mo bímọ mi ìwọ náà mo fẹ́ kó o sọ̀pọ́ọ̀tì mi tẹ́mi bá ti ń gbégbèsè lọ́dọ̀ mi tí ìwọ náà ń gbégbèsè lọ́dọ̀ á tètè pẹ̀yìn dà á wọ́kọ̀ tiẹ̀ síwájú èmi á play role tèmi ìwọ náà play tiẹ̀ ṣùgbọ́n tó o bá wá kàn tó o bá ṣiṣẹ́ yẹn bí mo ṣe fẹ́ o ó ṣeé ṣe kó já sí wípé ìwọ kò ní tí wàá rí báyìí mo ti rí pé bí ìyá ẹ̀ ni. níjọ́ kìíní àná tákẹ́jù náà wá sọ́dọ̀ gbogbo ọ̀rọ̀ tó bá mi sọ. oògùn mi ò ní láti máa sọ gbogbo eléyìí kì í sì wọ́n ló yẹ kó máa sọ àwọn ọ̀rọ̀ yìí náà ìwọ ọmọ nǹkan tójú mi rí kó tó di pé bóyá ìfẹ́ mi pẹ̀lú ẹ pé àjọ ń fẹ́ra bí eléyìí ni torí ọmọ bí n pé yẹn bó ṣe wà yẹn ọmọ pupa ni àti pé wọ́n ti jẹ́ kó yé mi pé ọmọ pupa ẹlẹ́dàá mi ò rọ̀ mọ́ ọmọ pupa sótún wà wò bí pé bó ṣe wà yẹn ó máa fi pé bóyá nítorí pé òun ti ní owó kékeré kan lọ́wọ́ á fẹ́ máa ṣe gàrú á fẹ́ máa ṣe ìgbà pé bóyá tiẹ̀ pọ̀ bòmí bó ṣe wà tí èlé mi ṣe lọ́jọ́kọ́jọ́ o bí dódò ń rọ̀ bí náà ń jó tí ẹni mò ń ṣe ilẹ̀kẹ̀ pọ̀ lọ́jà kí Ṣàngó tó náwó sí kele mi ní tẹ̀ ẹ́. Akẹ́jù kí tó lè gba gbogbo nǹkan tó ń sọ yìí sóòótọ́ ọtí tó bá tó fi bí pé nẹ̀. Bùnmi má ṣe yìí fún mi náà kó o ní gbogbo eléyìí. ọmọ pupa tó wá sọ fún mi jọ́ kìíní àná tó lóun ò ní gbé sílé pé wọ́n ti wo fáfóun o ràwọ̀ òun ò bọ́ ọmọ pupa mú kóun ò má fẹ́ ṣé bọ́mọ púpọ̀ òun náà wá tó jọ wà ní lẹ́sìn àbí ṣé wọ́n ti wo fáfún pé mi mò ń ṣe wọ́n. rárá o. èmi mo wá jẹ́ ọ̀rẹ́ tìyàwó ẹ̀ ò fi bímọ kí wọ́n á lóde tó ní kó máa fún mi check mi ì ní ìgbà lọ́wọ́ ẹ̀ mi ì ní ìgbà. Bùnmi ò ní gba owó yìí check 100,000 naira máa ní. sorry check yìí kò sí nǹkan tí mo fẹ́ ṣe dá padà lọ fún mi ìgbà lọ́wọ́ ẹ̀ lọ fún. Bùnmi ronú sí o. Bùnmi. Wá. Ẹ̀gbọ́n. Ọkùnṣẹ́. Ṣé o ti rẹ̀ yín báyìí? Mo bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Kó má ní àgbàrá ẹlẹ́gbọ́n rẹ̀. Mo gbọ́ ọ̀rọ̀ owó kan ní lẹ́nu rẹ̀ pẹ̀lú arákùnrin tí ó sì. Ọ̀pọ̀ kan bẹ́ẹ̀ tó mò ń fẹ́ tẹ́lẹ̀. Ó dẹ̀ lóun ò fẹ́ mi mọ́, ó ti fẹ́ ìyàwó mi sílé. Ó wá fọ́ọ̀rẹ́ ní 100,000 check pé kó fún mi èmi ò gbà o.
ó ṣe kí ni ó gbà wọ́n bá ń wá olórí burúkú náà wá ìwọ nìkan ni ẹni tó yẹ kán kó wá mú ìwọ ni the first person do oko tí mò ń ṣe tí mò ń san látàárọ̀ ṣé mo ló lọ ní ìgbé fún yẹn mo béèrè ní o kí ni torí kí mo ṣe ń sanko kí mo fẹ́ gbìn ibẹ̀ àgbàdo yóò tọ̀jọ́ mélòó kó tó wù ọmọ yóò tọ̀jọ́ márùn kátẹ̀ wá sọ pé àgbàdo ń wù yóò tó sún mélòó kí n tó máa ka mo béèrè ní ọmọ kí n tó sún mẹ́ta kí n tó wá sọ pé èèyàn kágbàdo èèyàn kó gbé èrè oko pátápátá bókun mi ṣe tóbi tó yìí pé bí mo wá kó lọ ọjà mo fẹ́ lọ tà yóò tó èrò tó ń fún mi ọmọ yóò tó àpò 2 àtààbọ̀ tó ti yọ 500 naira kí n wá yọ 500 naira kó 100,000 down tó wá rí bí mo ṣe wá ń wú ọ tí ìyá rẹ ò bá fẹ́ fojú sunkún rẹ tí ìyá rẹ ò bá fẹ́ fojú tó ò bá fẹ́ sórí burúkú lé ayé rẹ wá gbà báyìí kó wá sáré tẹ̀lé kó rọ́ọ̀sì ni mo sọ kó wá tẹ̀lé kó lọ gbàṣẹ́ kí n wá tó ti yí ọ Bùnmi ayé ẹ bàjẹ́ lónìí 100,000 bí n bá sábà kó jẹ́ kúrú lọ́fẹ̀ẹ́ kó ní fún mi. Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Akẹ́jù ọmọ eré vis láti gba chẹ́ẹ̀kì yìí o ó jẹ́ kó yẹ pé kó máa mú 100,000 lọ olówó ràfẹ́ o and ọ̀rẹ́ kí n má tẹ̀ ẹ́ kí mo ṣe lójú ọmọ yìí ọ̀rọ̀ yẹn dùn ó dùn gan. kúdà ìsí kí ni gbogbo ilé. ó rẹ sọ pé mo fínú fídọ̀ fún lówó yìí. pé kí wàá lọ gba máìkì mo ti sọ̀rọ̀ kúdà ìsí ó yẹ kó sọ̀rọ̀ ikú. Atorilaye wọlé. Atorilaye tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ni. Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn. ṣé wọ́n lọ mú sùkú àmà? ẹ̀wọ́ mi mú kí ni eléyìí o gbogbo àti bá ti dà sómi báyìí tí máa ti mú ni ikùn máa ń kan mí. ní màmá kan ẹ kí ló fún àjẹ báyìí? kò sọ oúnjẹ tí màá jẹ o. kí làwọn á ṣe báyìí ilé ìta bá ṣáàyè náà là ṣáà máa ń jù wọ́n ló mọ̀. pẹ̀lẹ́ o baálé ẹ̀gọ́ wọ́n sáré jáde. gbogbo àti bá ti ń bọ̀ bí láwọn asápa wọn fún mi. àkídẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n jáde ni. ìwọ mo mọ̀ wọ́n ló wá gba ilé ọwọ́ mi kì í ṣe òun owó ń bọ́ owó mi ń bọ́. bàbá ẹ ṣe máa ní sùúrù fún àwọn ẹ̀jọ̀ wá. ẹ ṣáà kú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn fẹsẹ̀ owó ọdún méjì ọdún mẹ́ta náà làwọn ń sọ. ìgbà iná tó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ́wọ́ gbogbo wa àwọn ìbọn náà ṣe máa gbélé ìdílé àwọn ẹ̀jọ̀ má bí sí. èrò tó mo lè faradà ọ̀rọ̀ ó dàbẹ̀ ni pé ọ̀rọ̀ yẹn ti fẹ́ sùn mi tó bá ti di ọ̀la kẹ́rù lè pò lẹ́nu. ẹ̀jọ̀ ẹ fún wa lọ́jọ́ díẹ̀ sí ẹ̀jọ̀ sàn ẹ̀jọ̀ mi kan máa try máa get one of these ẹ̀ má bí. mi lè faradà ọ̀rọ̀. ẹ̀jọ̀ ẹ̀ ń sùúrù tẹ̀ fún mi èmi kan máa ti dìbò wá fún tí wọ́n á yẹ. ẹ̀rọ ọ̀sẹ̀ tí ń rìn dùn. Hello. Karen sọ̀rọ̀. Bẹ́ẹ̀ sọ̀rọ̀. Pípé. Mi ò ṣe ara ẹni náà ni mo sáà máa fi sọ̀rọ̀, mi ò sáà ní fi ti sọ̀rọ̀. Wo jọ, tí mi bá nífẹ̀ẹ́ mi ò mẹ́ẹ̀dá náà mo ṣe dẹ̀ náà. Wọ́n ti ẹ̀ bèrè pé yẹ́ ẹ̀sọ́, nǹkan báyìí mo fẹ́ o. Má ṣe fún ẹ̀ náà. Jọ. Ok, mo ti gbọ́. Ṣé báwo la ṣe máa rí rẹ̀? Wíìsì gan sìn. Tó bá ti bọ́ síta, gbé bike advertising sọ pé òun lọ sí Ajibola junction. Tó bá yẹ débẹ̀, kọ́ mi, wọ́n á pick ẹ̀. Bàbá, èmi fún àwọn àárín yín lọ́la, ṣe èèyàn tó kọ́ mi ń sìn. Mo bí lágbára Ọlọ́run kan á jáde láti ibẹ̀.
èmi fún àmì máa kó yín wá fún yín lọ́la. Wọ́n lọ dúró lálẹ́ o. Níjọ́ ọ̀la lábọ̀rọ̀ ni. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye. Akẹ́jù. Ma. Ó dàbẹ̀ ń pé o kíyèsára o. Tabákalé ní èjì ń sìn. A mà ti máa lọ bí ọdún kan tí wà tìyàwó ẹ̀ ti fẹ́ ra yín. Ṣé kò wá etí ìtàsíkò tó yẹ kó fi yín ṣonú kó ti fẹ̀yìn gbọ́mọ? Ó wá dákẹ́ ó wá ń wòran. Ó dáa o, èmi ò ní la ojú tèmi sílẹ̀ kí tàlùbọ̀ kó wọ̀ o. O gbọ́dọ̀ gbìyànjú nísìn kó o fẹ́yàwó mi yìí. Nítorí pé èyí tó jókòó kalẹ̀ tí ò bímọ yìí, èmi ò rí sí o. Èmi dẹ̀ fẹ́ gbọ́mọ ẹ̀kùn. Ó ti ń pẹ́ jù ń tèmi o. Àwa wí tán, ó lọ gbé láróńdó kan sọ́dọ̀. Ṣé àbúrò ẹ̀ ayé làgbé tó mú sọ́dọ̀? Tá bá ṣírò iye owó oúnjẹ tó ń ná lórí ẹ̀ lóṣù, ó mà níye tó jẹ́. Wọ́n kàn wá ń jẹ oúnjẹ ẹ̀ lásán. Tètè gbìyànjú kó wá nǹkan ṣe sí o. Ó ti ń pẹ́ jù ń tèmi o. Lọ wáyàwó mi fẹ́ mi. Mọ́mì, ẹ ṣeun. Bọ́tá bá ní ká fi ojú sùnùkùn wo ọ̀rọ̀ yìí. Ilé ìtẹ́yìn gan fà ń bẹ lọ́pọ̀. Níjọ́ kìíní àná ẹ sọ fún mi pé ẹ ti lọ lé babaláwo kan, ẹ ti lọ yẹ̀ wò pé bí n pé ló máa bírún ló máa bígbà fún mi. Ọ̀rọ̀ wa délẹ̀ ní ìsìn mọ́mì ẹ wá ní kí n lọ fẹ́yàwó méjì. Kò pọ́síbù láéláé mi tẹ̀lé fẹ́ mi lè ẹ́bà fẹ́yàwó méjì. Ẹ wò sẹ́ẹ̀rí bí mi pé sí wà yẹn ó ti wà pa báwọn. Ìgbà tó bá wu Ọlọ́run á fún àwọn méjèèjì lọ́mọ. Ṣùgbọ́n kí n lọ fẹ́yàwó méjì ń mọ́mì kò fara pẹ́ o. Rárá mi lè fẹ́yàwó méjì rárá. Àti pé táyé làgbé tẹ́tí ẹ̀ mú mọ́ yẹn simple thing ni. Sẹ́yìn ayé làgbé yẹn bó sọ yẹn oúnjẹ mélòó ló ń jẹ kò lè jẹ́ ń jẹ àwo kan tán. So àwọn àgbàdẹ máa ń sọ pé orí ọmọ ló máa ń pọ̀ mọ́ ayé. So ń bọ̀ ní kí á ti sí mi lè lọ síbi kankan. So ó máa wà lọ́dọ̀ wa kò jù bẹ́ẹ̀ lọ. Ìwọ ò lè fẹ́yàwó méjì àbí? Ó dáa. Bí ìwọ ló bí mi ni, bẹ́ẹ̀ mi ni mo bí ẹni, ẹnu ẹ̀ lájọ wà yẹn. Tèmi yẹn ló gbọ́dọ̀ ṣẹ nítorí mi ni mo bí ẹ. Àṣẹ tí n bá pa fún ẹ ló gbọ́dọ̀ múlẹ̀. Àwa wí tó ní ṣèbé mi ni mo sọ pé kò fẹ́ bí n pé. Nígbà tí mo ní kò fẹ́ bí n pé tó dẹ̀ wá jọ ìyá akọ ajá sílé tí ò bímọ. Èmi náà tí mo dẹ̀ mọ bó ṣe wọlé náà ní ṣe mọ bó ṣe máa jáde. Fún ara mi náà ni dẹ̀ máa tún fẹ́yàwó mi fún ẹ tó máa bẹ̀rẹ̀ sí ṣàbíamọ fún ẹ. Kò jù bẹ́ẹ̀ lọ o, kò lọ ronú sí mi fún yín oṣù méjì lọ. Lẹ́yìn oṣù méjì báyìí kó sọ fún mi pé ìyàwó ẹ ti finú ṣoyún kó fẹ̀yìn gbọ́mọ pọ̀n ló kù. Àìjẹ́ bẹ́ẹ̀ máa gbé gbèsè o. Bẹ́ẹ̀ lọ. Mọ́mì sẹ́rí nǹkan tó kù èkú báyìí kò dúkẹ́ lọ́mọ gbàdúrà lọ. Àdúrà ló kù. Sùnmọ́ kí bọ́yẹ máa fẹ́yàwó mi fún mi yẹn. Ẹ má tiẹ̀ gbọ́kàn lọ́bẹ̀ yẹn. Ẹ má rò rárá. Mo ní nǹkan méjèèjì mi lè fẹ́yàwó méjì mi ní bù wọn fẹ́ wọn sí. So àdúrà ló kù kẹ́ máa gbà kò jù bẹ́ẹ̀ lọ. Àdúrà ló kù. Ọlọ́run á gbàdúrà wa á máa gbà. Ṣùgbọ́n mi tèmi ti máa sọ fún ẹni mo ti sọ. O lè jẹ́ kí tèmi já sásán o. Láti máa sọ fún ẹ. Atorilaye o. Wọ́n ní bíbí. Ṣé òbí náà? Àná mi bínú. Pímpé. Wọ́n lójú tó tún mọ̀ ní gbọ́ sọ fún ọ̀rọ̀ ọ̀rọ̀. Kó tún má rí, ó yẹ kó mọ irúfẹ́ tí mo ní sí ẹ. Níbo ló wá fi irúfẹ́ náà sí? Ṣorí nípa tìfẹ́ yẹn, èmi ò believe pé o nífẹ̀ẹ́ mi. Torí even kí n tó marry, close friend mi, ọ̀rẹ́ mi tímọ́tímọ́, òun òfin lóyún. Ibi tí ẹ̀ ti ń try àkókò tó eliminate pregnancy náà, ó tún kú. Wọ́n á sọ pé onífẹ̀ẹ́ mi. Ṣé gbogbo ọ̀rọ̀ tó ń sọ past tense ni? Àwọn báyọ̀ ọ̀gbà yẹn ló ń wò yẹn. Nísìnyí, obì oníyàn ti tàdú, ọbẹ̀ ti tàdú sí i. Jẹ́ kí bàtẹ́ kájọ ọ̀padà. Please. Tẹ̀ ṣe fi yẹn sílẹ̀ náà, ṣorí táìgbà tí kọ́lẹ̀ wọlé. Oríṣiríṣi kan mo wà. Ìṣòro wọn. Bó ṣe ń kọ́ mi lé ìgbà wọn nílé mi wọlé. And owó ilé ẹ̀ ló wá gbọ́ ilé ọdún kan tí mò ń jẹ. Ìyẹn ló wà lórí ẹ̀mí báyìí mi bí ó máa lè assist mi. Èló lówó náà? 70,000 naira. 70,000 naira. Ṣé ìgbà kan 70,000 naira? Ó ti tán. Wọ́n mọ̀ ṣe.
Jẹ́ ká padà náà, ojúmọ́ ni tí má ti sùn báyìí. Mi ò lè gbádùn mi mọ́ bára mi ṣe rí. Please, jọ. Ní sùúrù, ṣé ọ̀rọ̀ 70,000 naira owó ilé mi lóṣù àdúgbò mi nìkan. Tó bá ti lè bá mi settle yẹn, má worry. Ok. Ṣé tí wàá fún 70,000? Ó ti tó. Ok, máa fún. No, jẹ́ ká ṣe fìyẹn sílẹ̀ náà. Bá mi gẹ́tò yẹn sìn pé mo promise bàbá yìí pé mo máa kó wá ń sìn. Tí má ti kó wá máa rí fún ọ̀la, máa wá. Èmi fúnra mi gan wá. O promise pé ọ̀la wà wá. Èmi máa wá sí. Jẹ́ ká ló ń gbà ìtàn lórí ìṣòwò ẹ̀ tó ń sìn. Atorilaye o, Atorilaye o, tó bá lọ síwájú, a tún lọ sẹ́yìn. Mo retí ẹ láti bí gọ́mẹ̀ntà tí mi ò gbé. Tó dẹ̀ jẹ́ pé tẹ́lẹ̀ nìyẹn, o kì í jìnnà sí mi. Wàá ti wá wàá fún mi lówó oúnjẹ, wàá ra nǹkan wá fún mi. Ló dẹ̀ wá di tírátíra. Ó ní mo ṣe ní kí n tiẹ̀ wá yọjú sí ní kí n wà láàfíà mi. Kí n tẹ̀ béèrè pé kí ni ìdí tí mi ò fi rí o. Tó gbé mi wá nìyí. Ẹ ṣe gan-an. Ẹ ṣe gan-an. Ẹ pẹ́ fún wa. Ẹ jẹun. Ní fọjọ́ lọ́jọ́ lọ. Nǹkan tó dé tẹ̀fí mi ló gbé ọlọ́sẹ̀ mi. Mo fẹ́ dára pé ó fẹ́ ṣe bàìbàì díẹ̀. Ọpẹ́lọpẹ́ bí pé ìyàwó mi ọlọ́lọ́níkó náà níṣẹ́ kékeré kan lọ́wọ́. Iṣẹ́ tó ní lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ẹ̀ fi ra mẹ́ǹtẹ́ díẹ̀díẹ̀. So ìdí nìyẹn bẹ́ẹ̀ fi rí. Lẹ́yìn kan bá ti wù mí gẹ́ ti rí pé nǹkan ti yàtọ̀. So nǹkan tí ẹ̀kọ́ kẹrí mi ní ọ̀dọ̀ yìí nìyẹn. Jù báyìí. Bí nǹkan bá rí báyìí, lórí ọgbọ́n tèmi máa ń dá sí. Èmi náà fún ara mi lésì yóò sí ìbẹ̀rù sí mú báyìí. Èmi náà wá bọ́ síta, màá fọ̀rọ̀ ara mi lọ. Gbogbo nǹkan tó bá wá ní ká ṣe sí pátápátá, tó bá ti dìrọ̀lẹ́ ọ̀túnla, màá padà wá fún ẹ lábọ̀. Ẹ ṣe wà. Kọ́ bá kíyàwó àtàwọn ọmọ rẹ̀. Ire ló láyé, ire ló láyé, má jẹ́ àṣekà nítorí ẹ̀san ni. Ohun àbáṣe là ó jèrè dandan. Ire ló láyé, ó bára ẹ̀ gbọ́. Ire ló láyé, ire ló láyé, ire ló láyé, ire ló láyé, má jẹ́ àṣekà nítorí ẹ̀san ni. Ohun àbáṣe là ó jèrè dandan. Ire ló láyé, ó bára ẹ̀ gbọ́. Ire ló láyé, ire ló láyé, ire ló láyé, ire ló láyé, má jẹ́ àṣekà nítorí ẹ̀san ni. Ohun àbáṣe là ó jèrè dandan. Ire ló láyé, ó bára ẹ̀ gbọ́. Ire ló láyé, ire ló láyé, ire ló láyé, ire ló láyé, má jẹ́ àṣekà nítorí ẹ̀san ni. Ohun àbáṣe là ó jèrè dandan. Ire ló láyé, ó bára ẹ̀ gbọ́. Ire ló láyé, ire ló láyé, ire ló láyé. You have a message. You have a message. You have a message. You have a message. Mimpi. Ẹ gbà mẹ́rin mi kalẹ̀. Ṣé mi ni gẹ́rì lóhùn? Ṣé olóhùn gba lójú ara ẹ̀ yẹn? Ológo. Mo ti gọ̀ ọmọ ẹgbẹ́ ìmọ̀ra. Ó gbé mi mọ́ra wá mi wá ká mi mọ́ ló gbé mi mọ́ra straight. Wọ́n tó sọ fún mi pé òun á dówó padà. Owó orí kúrò ló fẹ́ dà. Kí ni mo lò tí mo fi kówó ìkalẹ̀ náà?
ẹjọ́ ọ̀rẹ́ ni mo fẹ́ fi sùn o. Àkẹ́jù. Bẹ́ẹ̀ ni. Kí ló ṣe mà? Níṣẹ́ ni mo máa gbà nímọ̀ràn. Ọ̀rọ̀ burúkú. Mo ti lérí pé mi ní fẹjọ́ ẹ̀sẹ̀ nìkan kan tí máa fi dá sẹ̀ríà fún, ṣùgbọ́n mo wò ó pé ìwọ náà ti pẹ́ lọ́dọ̀ wa torí tẹ́rẹ́wé bá ti pẹ́ lára ọṣẹ ó ń dọṣẹ ni. Mo bá sọ̀rọ̀ ni báyé ẹ̀ ṣe máa dáa. Tabaka lé ní èjì nsìn ó mà ti ń lọ pọ́dún kan tí ìyàwó ẹ̀ ti dọ́dọ̀ ẹ̀ tí ò lóyún tí ò yé tí ò pa. Ìyẹn ni mo pé ọmọ mi ni mo bá sọ̀rọ̀ kókó gbìyànjú kó wáyàwó mi ìfẹ́ bóyá tí ìyẹn bá lóyún tó bímọ fún Ọlọ́run á ṣí náà fún tilé náà ó tán o. Ìyẹn lọmọ mi bínú sí o ló bá di pé gbogbo nǹkan tọmọ mi ń ṣe fún mi tẹ́lẹ̀ bó ṣe káwọ́ ẹ̀ kú ńlẹ́nu èyí owó oúnjẹ oṣooṣù tó ń fún mi kò fún mi mọ́ aṣọ tó ń rà sí mi lọ́rùn kò rà mọ́ gbogbo bó ṣe máa ń róúnjẹ sílé mi tó máa kún tó jẹ́ pé tó bá wù mí ni máa jẹ kò ṣe kankan orí ẹ̀ mọ́ ètò tiẹ̀ wá burú jù tó wá ṣe lánàá mo bá lọ ilé ẹ̀ kò sí ìtàn tọmọ mi ò sọ tán pé kò sí nǹkan kan mọ́ nǹkan ti dágún nǹkan ti dájú kí ló dé lórí pé mo béèrè owó lọ́wọ́ ẹ̀ òun ni mo ṣe ní kí n pẹ́ kí n fẹjọ́ ẹ̀sùn ẹ o torí pé tí n bá ṣépè fún tí n bá fi ọmọ ìyá mi méjèèjì ṣépè fún àti rọrùn wẹ̀ dọ̀dọ̀ Ọlọ́run. Mọ́mí ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ má ṣépè fún ẹ bá ṣépè fún yóò kàn yín and mọ́mí mo fẹ́ jẹ́ kí kinní kan kó yé yín lónìí lóòótọ́ ẹ̀yin lẹ bí Àkẹ́jù ṣùgbọ́n ọ̀rẹ́ mi ni mo dẹ̀ mọ́ jù yín lọ ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ ní iye kan lábàáhùn kò ju 3 lọ bẹ́ẹ̀ sì ni tẹ́ bá pẹ́ lára ọ̀sẹ̀ ó ń dọ̀sẹ̀ ni mo ti kó ní ará àdúgbò mo ti dọmọ yín ṣé wàá rọrẹ Àkẹ́jù ọ̀rẹ́ mi tẹni pé bọ́yọ̀ ṣe one kind sí yẹn kì í ṣe pé bá torí ọ̀rọ̀ tẹ́ bá sọ o mọ́mí Àkẹ́jù ní problem. Bí báwo? Ó ní sùúrù kódà nǹkan tó ń dé mọ́ra báyìí ó lè gbọ́ kíkàn sí nǹkan tá a kàn lè máa expose fáwọn èèyàn ní òjé káyé bọ́yé káwọn èèyàn gbọ́ tó ṣe ó lè gan wà kò jọ bígbà tí gbájú ẹ̀ gbàyàn tàbí jìbìtì lùyàn fat even though mọ́mí ibi tó le dé ó kẹ́ pé mo yin ìyàwó ẹ̀ ni because ó bá láfaradà tó bá ṣẹlẹ̀ mí ni á ti lọ ibi tó máa ń le nígbà èmi màá mú lápára mi tí màá ra oúnjẹ fún ọ pé ẹ jẹun nínú ilé ó kàn ń gbé bọ́dì kábẹ́ ẹ̀ ni kò sí nǹkan kan mọ́ so àwọn gan àti rò pé báàsì wa bá yín ọ̀rọ̀ ta ní kí a bá mọ̀ gbọ́ bàbá ni ó parí ẹ̀ so bọ́rọ̀ yẹn sì jẹ́ nìyẹn ẹ̀yin náà ni ẹ bá wa wá bẹ́ẹ̀ sì bá wa fi kúnrin ẹsẹ̀ yín tẹ́ fi bá wa wá àtúnṣe sí ọ̀rọ̀ tó wà lẹ́nu. Kò burú iṣẹ́ ti di ṣíṣe náà nìyẹn mi ìṣá ni máa wòran òun ló dé lẹ́sìn ṣó kàn mí àbí ó kàn mí tó wá pọ̀ tí ò sọ nǹkan kan fún mi láti jọ yìí èmi náà tún fún ṣòkòtò mi á lè lẹ́yìn tètè jáde sọ̀rọ̀ àbíbò wa ló ṣe fẹ́ ṣe ó máa ṣe wọ́n ṣe mo dúpẹ́ bàbá àgbàdo wà lọ́jà torí ọmọ tuntun owó ìdí nìyẹn gan-an tí mo ṣe tọ̀jú wa ṣe rí àkọ́bí ọmọ ọkùnrin ọwọ́ ẹ̀dẹ̀ ti jí sówó gan nígbà kan tó jẹ́ pé ó ń owó náà ní owó ni ṣàdédé ni mo ṣáà kàn rí pé nǹkan yí padà fún ní nǹkan ò bá lọ déédéé mọ́ ètò tiẹ̀ wá burú jù sí ni pé kò sí nǹkan kan mọ́ rárá àti jẹun ẹ̀ báyìí ó dọ̀rùn kódà ìyàwó ẹ̀ ló ń bọ̀ báyìí bàbá ẹ̀ ṣàánú mi ẹ bá mi wá nǹkan ṣe sí. bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ìyẹn ní èsì omi wájú bá mi lè lù wá ṣé o lọ́rọ̀ bá ti rí ṣe bí alẹ́ o òun á yànnàná déédéé kó wa òun á ṣe sí òun ṣé ọmọ ìwọ bí òun. èmi ni mo bí igi àkọ́ṣẹ́ mi nìyẹn. wàá mú ọmọ nìwá torí àwọn àgbà ẹ kòwé kan àtẹ́lẹwọ́ èyí tán ní jẹ
tó bá ti mú ọmọ náà wá sí ibẹ̀ àwọn agbègbè àtẹ́lẹwọ́ ẹ̀rọ ìgbà àtẹ̀sẹ̀ àmọ́ wọn àṣẹ sí ìhun wọ́n ṣàmú wá èsì ń kún. ṣé kí n ṣàmú wá síbí yìí bàbá. ìwọ̀n wá bí. sìgá bẹ́ẹ̀ bá ti wá rí wa ní bí ìrọ̀lẹ́ yìí tó bá ti dàárọ̀ lálágbára ọlọ́run àkàkùn lára. èsì ìwò wá sí ibi ìlàgbá mi ń ní kóró ní ẹ wá jẹ ọmọ ní o ọmọ ní ìmọ̀ ní kú máa ń jó o láì lọ lẹ ìdúpẹ́ bá mi ní ìgbìmọ̀ rẹ̀ lóye tí ń ṣiṣẹ́ inú mi o ọní tẹ́tí bá ní mọ̀mọ́ ló bá tèmi jẹ́ o ọní ayélujára láti gbọ́n mi ń pọ̀ mọ̀mọ́ ló bá mi lówó pọ̀ o ìdí jimojínú mi. Atorilaye o Atorilaye o tó bá lọ síwájú a tún lọ sẹ́yìn ní Atorilaye o Atorilaye o Atorilaye o. Tani o fẹ́rẹ̀ máa wọlé. Èmi ni mà. Káàárọ̀ pẹ̀lú báwo. Dáadáa. Ṣé kò sí? Kọ́ àgbà sí i mà. Máa wọlé kan. Gbogbo náà sí ààrẹ sọ alẹ́bẹ̀rẹ̀ ìtẹ̀yìn mo bá sáré sọ fún mi. Mo rí lára pé lọ́nà mo ní lọ́nà oko ẹ̀wọ̀n tí ò dá so ẹ gbójú lórí ibi tí ẹ ti wá ń lọ so wọ́n pàdé bàbá kan báyìí ní ó ní kẹ́ fún lówó. Láti ní bàbá yẹn pé oúnjẹ tẹ́yìn náà máa jẹ àná náà lọ rò kì. So wọ́n yà wọ́n sọ fún mi pé glucose wọlé tẹ̀tí láti jọ rẹ̀ pé adéorí yẹn lò ní tẹ́ bá tẹ́ fà adéorí yẹn sílẹ̀ ẹ̀ṣẹ̀ ìbẹ̀rẹ̀ ni. So ibi tẹ́ ti ní kẹ́ máa bèrè kọ́ṣọ́ lọ bàbá yẹn bí bàbá ṣe sàbẹ̀wò wọ́n ní sára sọ fún mi pé kò sára tí mo lá tí èṣẹ̀ kéde náà fi ṣe sí rẹ̀. Ṣùgbọ́n ṣé o ti sọ fẹ́ kàn mú lára sí mi ò ti sọ fẹ́ nìkan kan máa ń ojú ọ̀la àlẹ́ ìjọ ṣùgbọ́n mi ìdọ̀ alẹ́ jẹ́ ìsìnkú yìí tó bá ti di ọ̀lẹ́ wá níbi ìjọ ṣùgbọ́n ẹ ṣe máa ń pè fún ṣé gan-an ọ̀dà. Mọ́mí àṣírí kan bẹ tí mo fi pamọ́ tí mi jẹ́ kó hàn sí láti ìjọ yìí tí màá dẹ̀dẹ̀ kẹ́ gbọ́ lẹ́nu. Bàbá èyí ọmọ mi sẹ́rí bí mo ṣe wà ìyá ń bá mi múlẹ̀ bí ẹ̀gbẹ́ sùn. Mọ́mí sẹ́rí gbogbo nǹkan tẹ́ ń wò nínú ilé ọ̀dọ́ mi tẹ̀rù pé bọ́yé mi ni mo ní kì í ṣe èmi ni mo ní o Ọlọ́run kàn ní kí n ní orí obìnrin nígbà tí mò ń lọ sí skul. Ṣé wá rí gbogbo nǹkan tẹ́ ń wò nínú ilé yẹn bí n pé ìyàwó mi ló ra gbogbo ẹ̀ kò sí owó mi kankan níbẹ̀ nítorí ìjà kó rí bẹ́ẹ̀ ni wípé àwọn òbí ọmọ yìí wọ́n ní owó lọ́wọ́ ṣùgbọ́n nígbà tó di àkókò kan màmá ẹ̀ fàyè sílẹ̀ ìgbà tí màmá ẹ̀ kú ogún tí màmá ẹ̀ fi sílẹ̀ ọmọ ẹ̀ wá kó ogún yẹn lé mi lọ́wọ́ ogún yẹn la wá ń lò láti gbà yẹn ní ó jẹ́ kẹ́ ẹ mọ kankan mọ́ mi ṣùgbọ́n nígbà tó wá le tán lè tó mọ́ ẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ á délẹ̀ yìí bàbá bẹ́ẹ̀ ti gbà mí ló kù. Ṣé pé gbogbo àwọn nǹkan tẹ́ fi tó létí gbogbo ẹ̀ ṣe mi ti rìn yẹn ìyàwó ẹ̀ ló ní gbogbo ẹ̀. Ó ní máa wọ. Bàbá ẹ rí mi báyìí ẹ má máa wò mí ìrìn ẹ ṣàánú mi. wọ́n kàn balẹ̀ èsì ń kún ilé àníyànjú dá epo lé inú ni àyímọ̀ nìkan o. Màkà ẹ wá ọwọ́ òsì ọwọ́ òsì. Tẹ́jà bá sọ lálẹ́ omi bí ṣe rálẹ́ omi. Díkọ̀ọ̀kan bá sọ lálẹ́ odò ṣe rálẹ́ odò. Ọ̀gangan bí oní alákédé mú sọ tẹ́rẹ̀.
ìdùn bá sókùnkùn ní ayé ọmọdékùnrin ó yá àwọn ọmọ mi ò dábàá fẹ́ mọ lójú sí í rí náà ọ̀yẹ̀là ọ̀yẹ̀là ọ̀yẹ̀là. di ọwọ́ di àlùmọ́ nìkan ọmọ ẹ ti ọkùnrin ọmọdékùnrin àwọn ti lo Olubi ẹ lórí jẹ́ fi èèyàn kabaka ẹ̀ ṣùṣẹ́ yìí lè ṣẹ̀dùn lè jẹun wọ́n gbòmù yìí àdàbí fi ọmọ ìmọ̀ ṣe òun adé aṣe sí bẹ́ẹ̀ àjọ àkàkàgbà ọ̀ní lò Olubi nì lọ́nà ló ti ráyé torí ló bá ti ráyé wọn ṣiṣẹ́ kan kò wẹ́ òtítọ́ mẹ́ta wọn ló ṣiṣẹ́ nì ló bá ṣe ọkùnrin òun lò Olubi ẹ̀ alábàáyá ọkùnrin nì alábọ́sùn àbọ̀ lásìpọ̀ ló bá dí ṣe obìnrin òun lò Olubi ẹ̀ nì alábá obìnrin alábọ̀ lásìpọ̀ ló bá lè fi ọ̀lẹ́ nì ibikíbi wọn bá rá dé èyí tòsí mọ̀ ṣiṣẹ́ ìkàkọ̀ wọn ibi wọn bá rá tí a ń sẹ́wọ́n ló bá ti sẹ́wọ́n èsì jàǹdà lè gbé fún òdì tó bá mọ́ wọn ara ìjẹ́wọ́ fi òun lò Olubi ọmọdékùnrin dé wéwéwéwé yìí ń ṣe ìlú oyin nù. bàbá ṣé wípé Olubi ẹ̀ tán lò òun ló fa gbogbo wàhálà yìí sínú ayé ẹ̀ látijọ́ yìí. wọ́n wẹ̀dà mọ́ bí Olubi ọmọ gbá ẹ ṣe ohun ẹ̀mú ṣe é. ọ̀rọ̀ tí mo bá wá lágbára díẹ̀ o ṣàdédé ni mo mà jáde lọ ìgbà tí n máa fi padà dé wọ́n mà ti já wardrobe mi bàbá ibẹ̀ ni mo dẹ̀ gbé kíní iṣẹ́ tí bí tẹ́ ṣe fún mi. ìwọ arábìnrin yìí tí mo sì ṣàlàyé fún ọ pé ibi tó tọ́jú kíní yìí sí kèé ṣe ń tójú mẹ́rin rí tí ẹlẹ́dàá rẹ̀ ọba bọ́ sí ọmọ bá dò tá a ṣe ìwọ náà mà bọ́ lágbára pọ̀ kéèyàn tó lè rìnrìn kó tó lè kán wá dò bẹ́ẹ̀ ọ̀nà ó jìn arábìnrin yìí mo sì kì ọ́ lọ nígbà náà ó tètè wá padà sílé ọ lọ tẹ àwọn ọmọ rẹ nínú tí wọn ò bá tí ì rí tí wọn bá rí ọmọ pé mo sọ fún ọ pé wọn mọ tó lè tẹ̀yìn ẹ̀ yọ o tèmi ò jù bá ń lọ o kò sọ́kọ̀ kankan tí wọ́n dá sí o. bàbá tó bá wọ́n jẹ́ pàdé tó jẹ́ wardrobe ti rí nǹkan tí mo gbé síbẹ̀ nǹkan. omi ti tẹ̀yìn wọ gbé lẹ́nu nù. sọ̀rọ̀ pé mo sì ṣe àlàyé fún ọ pé kìíní yìí kẹ́yìn o tó lè rìnnà korú àjò báyìí ó lágbára tó sì mọ̀ kó dúkìá ọmọ rẹ dá nílò ó léwu. talẹ̀ tó lè dọ́rù iṣẹ́ yìí wò ó. pé kí n wá jẹ́wọ́ wípé mi fúnra ara mi ni mo lólùbí ọmọ mi àbí kí n má jẹ́wọ́. tí n bá jẹ́wọ́ á wá di pé ọmọ mi bá mi láṣepọ̀. tí wẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ ojú wo ló fẹ́ máa fi wò mí lẹ́yìn ìgbà náà. kí ni kí n ṣe o.